ẹ kú jẹ́jẹ́ àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Olúwàbùkọ́lá Ayako, ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa gbé yín ga, yìn yín fún àánú àti oore ọ̀fẹ́. A dúpẹ́ fún ojú rere tí ẹ fi mú wa wà láyé, mú wa wà láàyè, mú wa wà láàyè tí ó dára. A dúpẹ́ lórí àwọn tó yí wa ká, àwọn ẹbí, ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀. Àwọn tí bí máa kàn tó máa kàn wá, Ọlọ́run ẹ jẹ́ kó kàn wọ́n. Ẹ dáàbò bò wá láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí di oṣù kọkànlá yìí. A sì ní ìgbàgbọ́ wípé a ó parí oṣù yìí láyọ̀ àti àlàáfíà. Pàápàá jùlọ ọdún yìí ò ní rẹ́yìn wa, àwa la máa rẹ́yìn ọdún. Orí ètò Kò Sí Mìmí lẹ́ni ohun tí a fẹ́ gbé yẹ̀wò. Ọlọ́run bá síbi ètò àsùnwọ̀n má jẹ́ kó gba tòsí jáde, kó ṣe ọkàn àti ayé wa ní rere, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Kí ni àkòrí tí a fẹ́ gbé yẹ̀wò lórí ètò Kò Sí Mìmí lẹ́ni? Àkòrí tí a fẹ́ gbé yẹ̀wò sọ wípé adarí olówó, adarí olówó, adarí olówó, adarí tó máa ń ṣe òwò, tó ń fi ìdarí rẹ̀ tó fi ń ṣe òwò business. Ẹ jẹ́ kí n mú bíbélì kíkà mi nínú ìwé Sámúẹ́lì kínní orí ìkejì. Ìwé Sámúẹ́lì kínní orí ìkejì ẹsẹ̀ ìkẹfà. Ìwé Sámúẹ́lì kínní orí ìkejì ẹsẹ̀ ìkẹfà. Ìwé Sámúẹ́lì kínní orí ìkejì ẹsẹ̀ ìkẹrìndínlógún ni ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlógún 16 ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó kà báyìí pé ọkùnrin náà sì wí fún un pé jẹ́ kí wọ́n sun ọ̀rá náà nísinsìnyí, kí o sì mú iyekíye tí ọkàn rẹ bá fẹ́. Nígbà náà ni ó dá a lóhùn pé bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n kí ìwọ kí o fi fún mi nísinsìnyí, bí kò ṣe bẹ́ẹ̀ èmi ò fi agbára gbà á. Ọkùnrin náà sì wí fún un pé jẹ́ kí wọn kí ó sun ọ̀rá náà nísinsìnyí, kí ìwọ kí ó sì mú iyekíye tí ọkàn rẹ bá fẹ́. Nígbà náà ni ó dáhùn pé bẹ́ẹ̀ kọ́ o, ṣùgbọ́n kí ìwọ kí ó fi fún mi nísinsìnyí, bí kò ṣe bẹ́ẹ̀ èmi yóò fi agbára gbà lọ́wọ́ rẹ. Ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀kọ́ bíbélì yẹn. Àwọn ọmọ Élì nìyẹn, àwọn ọmọ Élì nìyẹn tán máa lọ dùbú àwọn èèyàn ní lẹ́nu ọ̀nà ilé Olúwa. Ọkùnrin kan tí ó mú ẹbọ wá fún Ọlọ́run nìyẹn o, ni wọ́n lọ bá lẹ́nu ọ̀nà yẹn o. Ọkùnrin yẹn sọ fún wọn wípé ẹbọ yìí jẹ́ kápá ẹjẹ́ àṣẹ, tá a bá ṣe tán ẹ̀ mú eléyìí tẹ́ bá fẹ́ ń bẹ̀. Wọ́n ní rárá àpá àṣẹ, fún mi báyẹn, fún mi, tí ì bá ṣe bẹ́ẹ̀ máa fi tipátipá máa fi gbà lọ́wọ́ ẹ. Àwọn ọmọ Élì ló ń sọ bẹ́ẹ̀ fún àwọn tí ó mọ́rẹ wá sílé Ọlọ́run nìyẹn o. Nítorí pé kí ni ó ṣẹlẹ̀? Àwọn ọmọ Élì wọ́n wà ní ipò agbára nítorí bàbá wọn. Òwe kan wà tá a máa ń pa nílẹ̀ Yorùbá wípé à ń bẹ̀rù alájá, ajá ṣe bí òun ni à ń bẹ̀rù. Nígbà tó jẹ́ wípé olówó ajá là ń bẹ̀rù, ṣùgbọ́n ajá ti bùgà pé òun náà ń bẹ̀rù, òun lágbára tó báyìí lọ́wọ́. Kò sì mọ̀ wípé òun kọ́ ni wọ́n ń bẹ̀rù, olówó ajá ni wọ́n ń bẹ̀rù. À ń bẹ̀rù olówó ajá rẹ̀ sọ pé òun ló ṣẹlẹ̀ sí àwọn ọmọ Élì. Àwọn ọmọ Élì nítorí bàbá wọn, ipò tí bàbá wọn wà, wọ́n gbágbára rọ̀. Wọ́n ṣàyà bí ẹ̀yìn, wọ́n wá sẹ́yìn bí àyà. Wọ́n wá lọ sẹ́nu ọ̀nà sínágọ́gù. Àwọn tó bá ti ń mọ́rẹ wá sílé Ọlọ́run, wọ́n á máa dábùrú wọn, máa ajáàkì wọn. Ẹ jẹ́ kí n wá relate ẹ̀ mọ́ ohun tí mo mú wá lẹ́yìn. Àwọn adarí olówó. Ṣé ẹ mọ̀ pé nínú ẹsẹ̀ bíbélì tá a kà yẹn, àwọn ọmọ wọn ń sọ pé àwọn máa fi ipá gbà á, pé nǹkan táwọn fẹ́ ni kó fáwọn. Bí ìbá ṣe bẹ́ẹ̀, pé àwọn máa, ó sọ pé kí ìwọ kí o sì fi fún mi nísinsìnyí. That's command tone. Give it unto me now. Fún mi nísinsìnyí. Give it to me. As if you are command someone. Ó yá fi lé mi lọ́wọ́ bí mo ṣe ń wò ẹ́ yẹn. If not, I will take it by force from you. Wọ́n sọ fún àwọn ènìyàn pé fi fún mi nísinsìnyí, tí ìbá ṣe bẹ́ẹ̀ máa fipá gbà lọ́wọ́ ẹ. Ó yá ẹ jẹ́ ká wá relate ẹ̀ mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé ńsìn. Nínú ayé nísìnyí ní àwùjọ wa, tí àwọn èèyàn bá fẹ́ gbaṣẹ́, mo ti ẹ̀ gbọ́ àwọn uniform people, mi ì ní dárúkọ, but tí bá sọ pé uniform people ó yẹ kẹ́ ti mọ àwọn tí mò ń bá sọ̀rọ̀. Àwọn tó bá fẹ́ apply, ó lóye tí àwọn ọ̀gá wọn máa sọ pé táwa bá ti fún ẹ iṣẹ́ yìí, a máa ṣe iṣẹ́ yìí, máa bọ́ sí o, ó máa bọ́ sí fún ẹ o, ṣùgbọ́n oye báyìí ló máa fún wa. Oye báyìí, àwọn ló máa sọ pé oye báyìí ni ó máa fún wa. Nǹkan táwọn ọmọ Élì ń ṣe náà nìyẹn o, pé ó yá, this is what I will collect from you. If not, I will take it by force from you. The same thing làwọn people yìí náà ń ṣe nínú ayé tá a wà yìí, ní orílẹ̀-èdè wa yìí ni mò ń sọ ń parẹ̀. Àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbaṣẹ́, kódà
owó tí ẹlòmíràn san kó tó gbaṣẹ́ ọdún kan kò tí ì lè rí owó yẹn. àwọn ọ̀gá ibẹ̀ yẹn ni wọ́n á ti sọ pé àwọn báyìí báyìí la máa fún níṣẹ́, wọ́n ti táàsì gbogbo àwọn tó máa fún níṣẹ́ yẹn, oye tó máa gbà lọ́wọ́ wọn. ìmíì wọ́n á ní kó lọ mú 800,000 wá, ìmíì 500,000 náà máa ní kó mú wá káwọn tó fún níṣẹ́ yẹn. wọ́n láwọn máa fún ẹṣẹ́ yìí òbọ̀ tó máa mú oye báyìí báyìí wá. adarí olówó wọ́n wá sọ ipò wọn yẹn wọ́n fi ń ṣòwò, wọ́n fi ipò tí wọ́n wà wọ́n fi ń ṣòwò. wọn mọ̀ wípé ẹ̀yìn àmù kìí ṣe lé ìgbín, ẹ̀yìn àmù kìí ṣe lé ìgbín, nítorí o fẹ́ fún àwọn ènìyàn níṣẹ́. àwọn ọmọ kékeré tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìjẹ́ ayé wọn tó yẹ kó jẹ́ kí wọ́n gbádùn kí wọ́n gbádùn iṣẹ́ wọn for like a year, ìmí 6 months, a year tó ti ń ṣiṣẹ́, owó tó lọ yá tó fi sanwó iṣẹ́ tó gbà ló sì máa san, sálárì ẹ̀ ló sì máa fi san. ẹlòmíì máa lọ gbọ́ owó gbọ́múlé láǹtà, a lọ yá owó gbọ́múlé láǹtà pé ẹ ṣáà yá mi, mo mọ̀ pé tí n bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí máa sanwó yìí padà. a wá lọ sanwó fún àwọn ọ̀gá. ẹ̀yin ọ̀gá, ẹ̀yin tẹ́ wà ní ipò gíga, ẹ jẹ́ ronú yín, ẹ ń jẹ ègún mọ́yán. Daddy ó sọ wípé ẹni tó bá jẹ sandpaper pé tó bá máa bí ó máa bí tẹ̀jẹ̀tẹ̀jẹ̀. sandpaper lẹ́ ń gbà lọ́wọ́ àwọn ọmọ ọlọ́mọ yìí o, àwọn ọmọ ọlọ́mọ tó yẹ kẹ́ fún níṣẹ́, ẹ wá ń gbowó lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ nínú ìjọ Ọlọ́run lénìí, nínú ìjọ Ọlọ́run lénìí bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ joyè wọ́n á máa gbowó lọ́wọ́ wọn, wọ́n máa charge wọn. a ní ẹnìkan sọ fún mi pé òun jẹ apostle pé olóye tóun san 300,000, ìkan sọ pé 250 lòun san kán tó fi òun joyè apostle. nígbà tí a kà nínú ìwé Acts of Apostles chapter 15 verse 2 tí wọ́n yan Paul àti Barnaba èló ni wọ́n gbà lọ́wọ́ wọn nínú ṣọ́ọ̀ṣì lénìí nínú ìjọ, torí a fẹ́ fi èèyàn joyè. ẹ wá máa cháàjì wọn olóye. ẹnìkan sọ lọ́jọ́ kan ó ní ọdún tó ń bọ̀ ní oyè máa kàn òun. ọmọ ẹ̀ ló ń sọ láàrin àwọn ọ̀rẹ́ ẹ̀ pé thank God my daddy mo ò fẹ́ fẹnu sọ̀rọ̀ tán. ó ní ọdún tó ń bọ̀ lóye máa kan dádì òun nítorí pé bàbá òun ti fẹ́ sanwó tán, ó ń sanwó oyè fáwọn ọ̀gá tó wà lókè, wọ́n sì ń gbowó lọ́wọ́ ẹ̀. ọdún tó bá tẹ̀lé wọ́n fẹ́ fún lóyè, wọ́n ti ń gbowó, ó ti ń sanwó oyè. ẹjọ́ irú ẹni bẹ́ẹ̀ tó jẹ́ pé owó ló fi gboyè tí ò bá wá pàfọ́ọ̀mù bẹ́ẹ̀ yẹn kí lẹ fẹ́ ṣe nígbà tó jẹ́ pé owó lẹ gbà lọ́wọ́ ẹ̀. ẹnìkan sọ níbì kan wọ́n fún lóyè, oyè tí wọ́n wá fún ó ní rárá kò ń ṣe owó tó ń san nìyẹn, ọ̀tọ̀ lówó oyè tó ń san, ọ̀tọ̀ lówó oyè tán fún òun ò gbà, ó dàbẹ̀ yẹn rú. ó lóun ò gbà wípé owó tóun san kọ́ ní oyè tán fún òun. adarí ó dẹ̀ mọ̀ pé ó máa jíyìn iṣẹ́ ẹ lọ́jọ́ ìdájọ́ o, òun gbowó kó tó fún àwọn ènìyàn lóyè. ṣé àwọn èèyàn ò mọ̀ pé responsibility lóyè tí wọ́n bá wá perform to expectation tí wọ́n perform to expectation of the ministry, á wá dàbí wípé àwọn tí ò kọjú ìsùnwọ̀n la kó síbẹ̀. nítorí ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìjọ lẹ́ni ló fi ń sọ́fà, nítorí pé àwọn tó wọlé, àwọn tó wà ń bẹ̀, àwọn tí ò kún ojú òṣùwọ̀n ni, àwọn tí wọ́n ti fowó ra oyè. ẹni tó dẹ̀ fowó ra oyè ó máa fẹ́ gbowó ẹ̀ padà, ó máa fẹ́ rí owó ẹ̀ padà, á wá di burden sí ọrùn àwọn ọmọ ìjọ. a máa sọ pé mu wá nítorí ó fẹ́ rí oyè tó jẹ́ ó fẹ́ rí padà. ẹ jẹ́ kíyèsára àwọn òjíṣẹ́ Ọlọ́run, pàápàá àwa tọ́lọ́run fún wa ní oore ọ̀fẹ́ tá a wà nípò gíga. ẹlòmíì kó tó recommend èèyàn fún promotion, olóye tó máa ní kó lọ mú wá, wọ́n máa ń pè lórúkọ kan, wá ní honorarium. mélòó ló kà nínú bíbélì? ibi mélòó ni Jésù ti gba honorarium kó tó yan àwọn ọmọ ẹ̀yìn? bíbélì sọ pé ó yan àwọn 120, èló ló gbà lọ́wọ́ wọn kó tó yàn wọ́n. lẹ́yìn ẹ̀ ó tún yan àwọn 12, èló ló gbà lọ́wọ́ wọn kó tó yàn wọ́n. lẹ́yìn ẹ̀ ló tún yan àwọn 3, èló ló gbà lọ́wọ́ wọn. àwọn tó kó lọ sí orí òkè ìpaláradà torí kán máa gbàdúrà fún un, èló ló gbà lọ́wọ́ wọn kán tó yàn wọ́n. ẹ̀yin adarí, àwa olùṣọ́ àgùntàn ẹ jẹ́ kíyèsára o. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìjọ ni mò ń sọ yìí o, nǹkan tí etí mi gbọ́ tí ojú mi rí ni mò ń sọ yìí, ni mo fi ń ṣe àpẹẹrẹ yìí. gbogbo wa ló ta bá ẹ jẹ́ kíyèsára, nítorí gbogbo nǹkan lọ́lọ́run máa béèrè, gbogbo nǹkan wọ̀nyí lọ́lọ́run máa béèrè lọ́wọ́ wa. a ò bẹ́ ṣẹrẹ wo kó tó wọlé ògo bàbá o, a ò bẹ́ ṣẹrẹ wo, a bẹ́ ṣẹrẹ wo, a béèrè lọ́wọ́ rẹ o, oyè tó gbà lọ́wọ́ àwọn tó fi joyè, àwọn tí ò kúnjú òṣùwọ̀n ṣùgbọ́n nítorí o ti gbowó lọ́wọ́ wọn. Yorùbá bọ̀ wọ́n ní tẹnu bá ti jẹ dòdò ẹnu ò ní lè ṣòdodo.
Ọlọ́run á dáríjì wá. Ẹ já sọ fún pé bàbá mi Ọlọ́run, gbogbo ibi tí mo ti fi iṣẹ́ rẹ tí mo ti fi ṣòwò, tí mo ti fi ipò tí o gbélé mi lọ́wọ́ ṣòwò, Olúwa dáríjì mi, Olúwa dáríjì mi. Mo pinnu láti yí padà lénìí, dáríjì mi. Olúwa ṣàánú fún mi, gbà mí Olúwa, dáríjì mi, ṣàánú fún mi Olúwa. Ibi tí mo ti ṣòwò, tí mo ti gba honorarium tí ò yẹ kí n gbà, tí mo ti jẹ dòdò tẹ́nu mi ò lè ṣòdodo mọ́, ṣàánú fún mi kí o dáríjì mi. Ọlọ́run á dáríjì wá lórúkọ Jésù. Jésù Olúwa wa. Àmín. Olóbùkọ́lá aya kó tẹ̀ mọ́ sí ìyá ènìyàn rere, aya ènìyàn rere, ìyá àwọn ọmọ rere àti ọ̀rẹ́ ìyẹn ènìyàn rere lórí ètò Kò sí mìmí lénìí nìyẹn. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.